بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوك فون الله سبحانه وتعالى أتركات يفون أسواجه النبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ọ̀lá àtọ́lẹ̀rẹ̀kúnmọ́ bá nẹ́bìnà àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbọ́n tó bá tọ ojú ọ̀nà rẹ̀ títí di ọjọ́ ìgbàdà lè kíọ́ ọmọ. Òní jẹ́ ọgbọ̀n inú oṣù Muharram tàbí ìjọ kìíní inú oṣù Safar mọ̀rọ̀kútí kẹba ìsàlẹ̀ ilẹ̀ kan inú ọdún 1440 àti 406 tí a ní Muhammad ṣe hijira láti ìlú Mákà lọ sí ìlú Madina léyìí tó ṣe dédé sí 23 nínú oṣù kọkànlá ọdún 2014. Ìtẹ̀síwájú inú tírà tí ń kọ́ wa nípa la ilaha illallah, ìtumọ̀ la ilaha illallah àti àwọn májẹ̀mú rẹ̀ àtàwọn nǹkan tí máa ń ba gbólóhùn yìí jẹ́ ní tí máa ń bà á jẹ́ gẹ́gẹ́ bí àlùwàlá tàbí gẹ́gẹ́ bí ìrun gẹ́gẹ́ bí àlùwàlá tí ẹ bá sàlùwàlá tẹ́ ní ìsìn ó láwọn kan tí máa ń bá àlùwàlá jẹ́ àrí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà ní ìrun náà ó láwọn kan tí máa ń bá àrùn jẹ́ ààwẹ̀ ó ní tí máa ń bá àwẹ̀ jẹ́ àrí ẹ̀kọ́ ni hajj gbogbo àwọn kan wọ̀nyí ó ní nǹkan tó yẹ pé tí èèyàn bá ṣe báyìí ó máa ń bàjẹ́ so the same thing láìláì lánàá òun náà ní ìlú tí máa ń bàjẹ́ àmọ́ tí máa ń bá àrùn jẹ́ àmọ́ tí máa ń bá àwẹ̀ jẹ́ àmọ́ tí máa ń bá àjìjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tí máa ń bá la ilaha illallah tí máa ń bàjẹ́ ọ̀pọ̀ òmá ó ti yé so àgbọ̀ àlàyé nípa nǹkan tí máa ń ba gbólóhùn la ilaha illallah tí máa ń bàjẹ́ àgbọ̀ ní tíra yìí wàfàdọ́ ìlúha àti ọlá àwọn ọlá tí ń bẹ fún gbólóhùn la ilaha illallah. Nínú ẹ̀kọ́ tá a kọ́ sẹ́yìn inú tíra yìí ó náà ni pé a gbọ́ àlàyé tí a fà sí fún wa nípa yìí pé àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe wípé gbogbo ẹnikẹ́ni tí ó bá mú Ọlọ́run bá ní àtò tó mú Ọlọ́run bá lọ́kàn tí ò ṣẹbọ mọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala tó mọ́ ẹ̀sìn tẹ́gátẹ́gá fọ́lọ́run bá nìkan tí ò ro ìmánì pọ̀ mọ́ ẹbọ tí ò ro ìgbàgbọ́ rẹ̀ pọ̀ mọ́ ẹbọ Ọlọ́run ṣe àdéhùn tàbí Ọlọ́run ṣe àfihàn ó ṣe àlàyé tó hàn tí ò sí ìrújú ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìwé tó mọ bẹ́nu àwọn ẹni ìfọ̀kànbalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló sì jẹ́ kíni tó jẹ́ ní ìmọ̀nà gbogbo tí yé àlàyé tá a ṣe kàn inú tíra inú ìtẹ̀síwájú ni afáni walaqad bayyanat kalimatu tawhida a'zama bayanin wa akmalahu ní ti pàápàá walaqad ní ti pàápàá bayyanat kalimatu tawhidi kalima tawhid kíni kalima tawhid wọ́n gbọ́dọ̀ la ilaha illallah kalima yìí ó sì àlàyé ó ṣàfihàn ní tí a ń pè ní tawhid ẹgẹ́ jù àwọn bayyanat kalimatu tawhidi tawhida ó ṣàlàyé kí là ń pè ní tawhid a'zama bayani ní àlàyé tó fi tóbi jù
wa akmalahu tó sì fi ń kúnjú gbólóhùn la ilaha illallah ó ti sàlàyé ó ti sàfihàn ìtàn pé tawhid. wa hadhihi al-kalimatu al-azima àfààní gbólóhùn tó tóbi kẹ́límà tó tóbi yìí wọn náà ni la ilaha illallah hiya allati shahida Allahu ta'ala biha li nafsihi ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala fi jẹ́rì shahida Allahu ní ọlọ́run fi jẹ́rì pẹ̀lú rẹ̀ biha pẹ̀lú kẹ́límà li nafsihi fúnra rẹ̀ ipe òun sẹ́ òun ọlọ́run ọba sẹ́ òun nìkan jọ́sìn tá jọ́sìn fún pẹ̀lú kẹ́límà lọ́nà fi ló fi fèlè rẹ̀ lẹ̀ fún rẹ̀ ló fi gé dájọ́ pẹ̀lú tí bá rí wa shahida biha lahu malaikatu pẹ̀lú kẹ́límà yìí náà ìní àwọn màláíkà ọlọ́run ọba fi jẹ́rìí fọ́lọ́run pé ọlọ́run sẹ́ òun nìkan láti ọ̀sí fún pẹ̀lú kẹ́límà yìí kẹ́límà wọn la ilaha illallah wa ulul ilmi kódà àtàwọn ẹni mímọ̀ min khaliqihi inú àwọn ẹ̀dá ọlọ́run ọba ẹ̀rí min khaliqihi àwọn ẹni mímọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba kìí ṣe gbogbo ẹni mímọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn ikọ̀ kan àwọn ìpín kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọ́n jẹ́ ẹni mímọ̀ àwọn náà jẹ́rìí pẹ̀lú kẹ́límà iná ti jẹ́rìí pé tábà sọ́rọ̀ ọba o nìkan jọ́sìn orúkọ ẹjẹ́ ti àdébà àwọn onímọ̀ tó jẹ́ pé àwọn àrífù Rabbani ẹni tó dá ọlọ́run ọba mà àwọn onímọ̀ tó ń sọ wọ́n pọ̀ láyé náà àwọn ẹ̀dá ọlọ́run ọba gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ilé kí ni wọ́n ẹni mímọ̀ ni wọ́n abẹ́ẹ̀kọ́ ni ẹlòmíì ní máa ẹlòmíì ní máa kàmálé ẹlòmíì ní máa kíni English mara wọn bá àwọn ẹ̀ kálukú ló nímọ̀ tó ṣe kíni ẹlòmíì mọ̀ ká tó mọ́tò sí ká tó engine sí abẹ́ẹ̀kọ́ ni ẹlòmíì ní mọ̀ ká sí ilé ká sí wáyárìn ilé ó gúdù bí eléyìn abẹ́ẹ̀kọ́ ni ẹlòmíì nímọ̀ nípa bí a ṣe ń wọnú oòrùn bá ti ń ṣe rìsáàtì ní oòrùn mo nínú oòrùn òṣùpá sẹ́nìkẹ́lẹ̀ wọnú oòrùn aláyòjò ni òṣùpá ìmọ̀kánì abẹ́ẹ̀kọ́ ni so ìkálukú ló níbi tó gùdù sí inú ayé rí báyìí ibi táwọn mi ti gùdù ní kó tẹ ìpín ìmọ̀kánu àbẹ́ẹ̀ṣẹ́ mọ̀ ní wàlá ìmọ̀ ní kan wúra wò yàn olórí bú ní owó jẹ lọ́jọ́ ọ̀la olórí lèrè ò jẹ lọ́jọ́ ọ̀la ìmọ̀káni ẹgẹ́ ti báàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn onímọ̀ tí wọ́n sọ láàrin yìí kìí sáwọn tàdàkọ̀ yìí kìí sáwọn onímọ̀ tàdàkọ̀ yìí àwọn tẹ́ nímọ̀ nípa tààrọ̀ ọlọ́run tí wọ́n dá ọlọ́run ọba mà tí wọ́n mọ kí ni tí a ń pè ní Allahu kí ni tí a ń pè ní Rabbu àwọn àrífù Rabbani nù innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn ulama wù náà sọ àwọn tó ní bẹ̀rù náà ọba ní kọ̀kọ̀ àti gbangba wọn òrùkọ ẹgẹ́ ti bá mi so àwọn náà jẹ́rìí pẹ̀lú kẹ́límà ìlànà náà ti jẹ́rìí pé kábàt ọlọ́run ọba nìkan ẹ̀rọ kan tá a tó jọ́sí fún wọ́n ti máa ń jọ́sìn fún èrè àbí ń sin òòṣà àbí ń sin òrùn àbí ń bọ òṣùpá àbí ń bọ́ràwọ̀ àbí ń bọ màálù àbí ń jọ́sìn fún màláíkà àbáwọn ànábì ọlọ́run ọba àbáwọn àwọn wòlíì àwọn ṣéwù àwọn ẹlàzáàlì wàláhì ń darẹ̀ láàmú ni téèyàn bá lè kú sórí bẹ́ẹ̀ ìwé lè mórí bọ́n wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn onímọ̀ ẹ̀yìn wọ́n fi ẹ̀lẹ́ pé gbogbo àwọn kan wọ̀nyí orí ibu ni kéèyàn mọ̀ jọ́sìn fún wọn ọlọ́ọ̀ni kán láti olùgbẹ́jẹ́ jùlọ àwọn náà jẹ́rìí sí ìtẹ́ ọlọ́ọ̀bà nìkan láti ọjọ́ fún kama qala ta'ala ẹ̀rí ni ọlọ́ni shahida Allahu
ọlọ́run bá jẹ́rìí àwọn àfẹ́ ilé lóga wọ́n ní túmọ̀ ṣẹ́hìdà láàrin yìí ó ní qadallahu wastaqarrallahu ọlọ́run bá gbé dájọ́ ọlọ́run bá sì fẹ́rin lẹ̀ ipe kíni anáwó pé dájájú òun ọlọ́run bá àbí dájájú bí ọ̀rọ̀ ṣe rí ó ní wípé la ilaha illa hu kò sí ń tá a mọ̀ ń jọ́ ti torí lódodo àfọwọ́ ọlọ́run bá ta ló fi lè jẹ́rìí fún rẹ̀ nísìn kẹ́límà ọlọ́run fi jẹ́rìí fún rẹ̀ nísìn kẹ́límà la ilaha illallah kò tún wá mọ báwọn ọlọ́wọ́n ni wà màláìkàtì wal màláìkà afwan wal màláìkà àwọn màláìkà gàgà fún rárá wọn àwọn náà ti rinlẹ̀ àwọn náà jẹ́rìí pé tabbat ọlọ́wọ́n ọba nìkan ní nǹkan àjọsìn kájọsìn fún ẹ̀rí àwọn màláìkà ọ̀tọ́mátìkì ni àyíbẹ̀ẹ̀kọ́ ni ẹ̀rí ọmọ ènìyàn kọ́ ẹ̀rí tọ́mọ ènìyàn tọ́mọ ènìyàn bá jẹ́rìí sí nǹkan tọwọ́ kan lágbà ẹ̀rí ẹ̀gbọ́ ẹ̀ dáhùn lọ́wọ́ kan náà fi ń bá fẹ́ jẹ́rìí sí nǹkan kéèyàn méjì torí ẹnìkan lè fẹ́ ṣe kíni ó ti yé ẹnìkan lè fẹ́ ṣe àṣemọ́sí ẹnìkan lè sọ pé rárá o bẹ́ẹ̀ kọ́ o ẹ̀gẹ́ ìgbà mi torí pé kí ni ọmọ ènìyàn ní sí kọ́ pẹ̀lú ọmọ ènìyàn dáadáa àmọ́ màláíkà ńkọ́ automatic ni torí pé kí ni la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun ìjẹ́rìí àwọn màláíkà kò sọ̀rọ̀ kò automatic ni pé ọlọ́ọ̀bá ní kánájọ́ sí fún àwọn màláíkà jẹ́ lórí ilé kò tún wá mọ́ báwọn ọlọ́wà ni wa ulul ilmi àti àwọn onímímọ̀ àwọn tí wọ́n dá ọlọ́wọ̀n bá mọ̀ tí wọ́n máa ta lọ́wọ́n bá subhanahu wa ta'ala tí wọ́n nípa ọlọ́ọ̀bá ní kọ̀kọ̀ àti gbangba tí wọ́n ń sọ òfin ọlọ́ọ̀bá ní kọ̀kọ̀ àti gbangba ọlọ́run kò fi wá sínú wọn. àwọn náà wọ́n jẹ́rìí pé kíni kò sí táàmù jọ́sìn lódodo àfitá ni àfọlọ́ọ̀bá nìkan ọlọ́run tó wá fi ta'kid ọ̀nì la ilaha illa hu kò sí táàmù jọ́sìn fún o kò sí olúwa kan kò sí nǹkan ìjọsìn kan tó jẹ́ tòdodo illa hu àyàfi wọn ọlọ́ọ̀bá nìkan ọlọ́ọ̀bá wò ni ẹ́ al-aziz ọba bíi tọ́ba ní al-aziz kẹ́lẹ́mà al-aziz ó ní ẹni tí wọn ò lè borí rẹ̀ ẹni tí nǹkan ò lè kàláyà ẹni tí nǹkan ò lè jẹ́ bí kagara fún ní aziz ẹgẹ́ dùbà bí ọba tó bu àyà al-hakim kuma alladhi la yakhta ẹni tí ìṣe mistake nínú alámọ̀rí yẹn ẹni hakim ọ̀pọ̀ ọ̀jọ̀gbọ́n ọba tí máa gbé nǹkan síbi tó yẹ ẹgẹ́ dùbà bí hakim tó ọba yìí tó ṣe eléyìí ó kọ rẹ̀ ní al-aziz sífà rẹ̀ náà sì ní kéde al-aziz ó kọ rẹ̀ ní al-hakim ó sì jẹ́ sífà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́run ngani kan tó sáájọ́ sí fún orúkọ àgbọ̀ yìí bá so ilé ni ẹ̀rí sáfà mú wa ẹni mọ́tìbò ok kọ́ ima Bilqis ok wa ulul ilmi àbí àtàwọn onímọ̀ kọ́ ima Bilqis ọlọ́run ọba gẹ́gẹ́ fúnra rẹ̀ kọ́ ima ọba tó dúró ni Bilqis yaani bil adl bil insaf pẹ̀lú tí a pè ní déédéé ọlọ́ọ̀bí fi igbá kan bọ̀ kan nú ẹgbẹ́ ìjọba yìí ọba tó dúró ní pẹ̀lú déédéé náà. kọ́ńtà mi ti sìn ọ̀dọ́ náà ní padà. kì í ṣe fáwọn onímọ̀. là. àwọn onímọ̀ náà ṣe wá. ẹni. àwọn onímọ̀ náà wá. lára. àwọn onímọ̀ náà mẹ́ta mẹ́ta. bí kò ń ṣe gbogbo onímọ̀. fífà yẹn. tó àlàyé tí Sheikh Fawzan rahmatullahi alayhi tó ṣe nínú tírà tí mo lábẹ́rẹ̀ yẹn sharhu salasati usul ó rí bá ká ìmọ̀ yẹn tó sífà yìí ìṣòro fáìlì yìí ọlọ́run pé ọlọ́run ọba ò ká ìmọ̀ bìlìsì ẹgẹ́ jù àbí kó ló tún fi hàn dáadáa wá ní wa huwa al-aziz al-hakim
hakim ó ní ọba tí máa ń gbé nǹkan síbi tó yẹ bẹ́ẹ̀ni so Sheikh Fawzan inú sharhu salasatu usul yẹ ó rí báàsì ismul fa'il yìí pẹ̀lú ismul majrur yìí méjèèjì yìí ó dá padà sọ́dọ̀ ọlọ́ba ní pé ọlọ́run gẹ́gẹ́ ní kíni qa'iman bil qist ṣẹ́gẹ́ dùwà bí wallahu a'lam tabalẹ̀ fún wo káìdà náhù kó lè lọ bẹ́ẹ̀ náà fáwọn ulul ilm wa ulul ilmi qa'iman bil qist àwọn ẹni mímọ̀ tí wọ́n dúró pẹ̀lú déédéé ṣẹ́gẹ́ dùwà kó lè wọlé sí náà wallahu a'lam. afani fala ilaha illallah sari kalma gbólóhùn la ilaha illallah kalimatul islam wọ́n pè ní kíni gbólóhùn al-islam gbólóhùn islamu ni tó jẹ́ pé la yasihu islamu ahadin islamu ẹnìkan kan ò lè tí lálàáfíà illa bi ma'rifati ma wudi'at la àyàfi pẹ̀lú mímọ̀ in tí wọ́n gbé sínú kẹ́límà yìí ẹgbà nìyẹ o ma wúdi atla in tí wọ́n gbé sínú kẹ́límà yìí ó láti ma wàdálàt àlẹ́ kó mọ nǹkan tí kẹ́límà yìí ń tọ́ka sí kí ni kẹ́límà yìí ń tọ́ka sí ó láti ma wà ọ̀bùlì yìí kó sì gba kẹ́límà náà nítọwọ́ tẹ̀tẹ̀ wal inqiyadi lil amali bihi kó dẹ́ gbàfà kó gbàfà kó ṣe inkiyad kó gba fífà pẹ̀lú kíni ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí kẹ́límà náà kó sínú ṣẹ́ǹgbọ́ yìí wọ́n fi kẹ́límà ní kíni kẹ́límàtul islam wọ́n dẹ̀ tún pè ní kíni wàhíyà kẹ́límàtul ikhlas wọ́n sì ń pè ní kíni gbólóhùn ikhlas kẹ́límà ní tí ẹ̀ máa fi mẹ́ẹ̀sì tàǹgà fọlọ́ ní tàǹpẹ́ ní ikhlas yẹn kí yóò sẹ́sìn kó mọ́ kúrò níbi ẹbọ kúrò níbi síárì ni àti bídà ilé ikhlas kí ni opposite ikhlas ìdàkejì rẹ̀ ashirk àríyá pọ̀rọ̀pọ̀tíyé afán al-ikhlasi al-munafiyatu li-shirk èyí tí máa ń lé ẹbọ jìnà gbogbo ìjọsìn tá bá ṣe pẹ̀lú ikhlas àti lé ẹbọ jìnà kó mi ìjọsìn náà nù pọ̀rọ̀pọ̀ ìbáyìí kílẹ̀ gbogbo ìbára tí yẹn bá ṣe pẹ̀lú ikhlas tí ikhlas bá ti wà nù rẹ̀ tó ikhlas tó ti wà nù ìbáda yẹn ó ti lé ẹbọ jìnà tó kalima ikhlas yẹn gbọ́dọ̀ la ilaha illallah wa kalimatu taqwa wọ́n tó pe gbọ́dọ̀ la ilaha illallah ní kíni kalimatu taqwa ẹgẹ́ jùlọ wa alzamahum kalimata taqwa inú suratul Fatih tí bá ṣe mistake ko an bọ̀ aka inshallah wọ́n pè ní gbólóhùn kẹ́límà ní títí kí ni ìfọ́ òfin ọlọ́run tẹ́bá ní àtàkùwà oníkéni gbígbá in tí ó dáàbò bòyàn kúrò níbi ìyà ọlọ́run bá gbígbá mú ìfẹ́kẹ̀lẹ̀ tàkùwà ni àlèwékọ́yà ní látara àlèwékọ́yà in tí ó gáìdì yẹn tí ó sọ yẹn tí ó dáàbò bòyàn kúrò níbi bíbọ́ sínú ìyà ọlọ́run bá gbígbá ìrún mú wìkọ́yà ló jẹ́ ìmọ̀ gbàwẹ̀ ìmọ̀ yọ zaka ìjìnà sẹ́bọ̀ ó mọ̀ jẹ́ kí ni wìkọ́yà ó máa jẹ́ in tí ó gáìdì ẹ̀ tí ó dáàbò wọ̀nyẹ̀ kúrò níbi kí ni bíbọ́ sínú kí ni ìyà ọlọ́wọ̀ba ìtàn pé ní bẹ̀rù ọlọ́wọ̀ba mi. mo rò pé yẹn ibà mi wọ́n pe kẹ́límà láyé ra wọ́n pè ní kí ni kẹ́límà tó takwa kẹ́límà ní tí yẹn máa fi bẹ̀rù ọlọ́wọ̀ba tí yẹn máa fi sọ òfin ọlọ́wọ̀ba subhanahu wa ta'ala alẹ́ ti tẹ́kì ká ìlàhà ẹ̀ tẹ́lẹ̀ bá èyí tí máa ń dáàbòbò kọ́ ìlàhà ẹni tó bá wí mina ṣíríkì billah kúrò níbi ìṣòrogún mọ́nà ọba subhanahu wa ta'ala kẹ́límà tí máa ń dáàbòbò yẹn tí máa ń gáìdì yẹn tí máa ń sọ yẹn kúrò níbi bọ́ sínú ẹbọ fẹ́ni tó bá ti wọ́ra sáà kẹ́límà náà tó sì ṣe pẹ̀lú rẹ̀ kò ní bọ́ nínú ẹbọ inṣàlá. wa hiya al-kalimatu al-fariqatu bayna al-kufri wal-islam kẹ́límà la ilaha illallah àfààní kẹ́límà kan alfáàríkọ èyí tí máa ń ṣe òpinya bainal kufri láàrin ìwà kèfèrí wal islam àti islam kẹ́límà ìlú jámọ̀ pé eléyìí islamu ni ìwà kèfèrí ni
kẹ́límà yìí ẹ̀ ń sùn ẹ ti sùn lọ táwọn gbọ́ yé so kẹ́límà yìí ni máa ń ṣe òpin yà láàrin alukufur wal islam eléyìí kúfùrù lélẹ̀ ìwà kẹfìrí ní islam lélẹ̀ wàbíhà pẹ̀lú kẹ́límà yìí bu'itha jami'ul anbiya'i wal mursalin pẹ̀lú kẹ́límà yìí gánà fi gbé gbogbo àwọn ànábì ọba dìde àtàwọn òjíṣẹ́ gbogbo àkọ́kọ́ ànábì ọba kankan from A to Z àtàwọn òjíṣẹ́ torí kẹ́límà yìí gánà fi gbé wọn dìde. Qala ta'ala ẹ̀rí lórí pé gbogbo àwọn ànábì ọba kẹ́límà yìí lọ́n gbé fún wọn pé ká máa spread fáwọn èèyàn ká máa sàrẹ̀ fáwọn èèyàn ọlọ́run ti gbé wọn dìde torí kẹ́límà náà ọlọ́run ni wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu allaha wajtanibu at-taghut ọlọ́ni wala qad ní ti pàápàá ba'athna rasula àwa ọlọ́run bá gbé òjíṣẹ́ dé fi kulli umma sínú gbogbo ìjọ umma láàrin bí mana jama'a sínú gbogbo jama gbogbo ìjọ ẹgẹ́ jù àwọn tẹ̀lé kẹ́lẹ́mà umma nínú Qur'an ó ní túmọ̀ mẹ́rin tára kò mùsàlàyé ẹjọ́ yìí pé aláwọ̀ kọ́ta lórí rántí aláwọ̀ kọ́ fún mi jama lè léra ni ẹlẹ́kẹ̀ẹ́ àsìkò ọmọ tún umma at zamanin qalil àsìkò díẹ̀ wàdàkárá ba'da umma wàdàkárá ba'da umma ó lọ́ra láti lẹ́yìn àsìkò díẹ̀ ẹgẹ́ gbọ́n ẹlẹ́kẹta inna Ibrahima kana umma kí ni umma láàrin adarí ẹgẹ́ gbọ́n ó nìkan àmọ́ pẹ̀lú kí ni adarí ẹlẹ́kẹrin al'ada àṣà àbí ẹ̀sìn ẹgẹ́ gbọ́n kini inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun woni àwa bá wọn baba wa lórí umma lórí ẹ̀sìn yìí lórí al'ada yìí lórí tá ṣe yìí iri pa wọn àwo sì máa tẹ̀lé lọ ní kò ńbẹ gbogbo àwọn nabi Ọlọ́run na fojú wí na ilé kò sa nabi Ọlọ́run kò sí òjíṣẹ́ tí wọ́n so lè fún láti bẹ̀rẹ̀ wọn dé pé wọ́n sọ gbólé wọn fún wọn inna wajadna aba'ana ala umma wa ina ala atharihim muqtadun fir'auna ni am ana khairun fama balul qurun al-ula egedba ala ina egedba so Ọlọ́run tan wa so kalma umma no Qur'an oni tuma mẹ́rin bet laani yi tuma laani jama wa laqad ba'athna fi kulli umma rasul an ibudu Allah Ọlọ́run iṣẹ́ tá gbé fáwọn òjíṣẹ́ náà ni gbogbo ìjọ tí Ọlọ́run bá gbé gbogbo ìjọ Ọlọ́run wọn ṣe sí wọn òjíṣẹ́ ni nítorí ní kí òjíṣẹ́ máa ṣàlàyé fún àwọn ìjọ náà ó ní àní ibùdókòlá ẹjọ́ ti fọ́rọ̀ ọba nìkan ẹgẹ́ gbọ́n ẹ̀sìn náà ọba nìkan wọ̀tẹ́lẹ̀bù àpàgùd kẹ́ẹ̀dẹ̀ jìnnà sí gbogbo tí wọ́n bá ń sìn yàtọ̀ sọ́lọ̀ gbogbo nǹkan tó bá ń jọ́ sí yàtọ̀ sọ́lọ̀ ti di tọ́gùd eléyìí túmọ̀ sí Abdullahi bin Abbas tó fún àrè pé tọ́gùd ó ní kullu ma ubida min dunillah gbogbo tí wọ́n ti ń sìn yàtọ̀ sọ́lọ̀ ó ti di kéde àtọ̀gùd ọmọ yẹ kúrò bí tọ̀gùd ọyọ́ mi bìlá faqad istamsaka bil urwa al-wuthqa lam tisama laha wallahu sami'un alim kẹ́lẹ́mà tọ̀gùd yàní kullu ma ubida min dunillah tó eléyìí ní sẹ́sọ́ bá gbé fáwọn òṣìṣẹ́ lọ́ba pé ọlọ́run gbé àwọn òṣìṣẹ́ dìde gẹ́gẹ́ nítorí kẹ́lẹ́mà mọ́ spread kẹ́lẹ́mà ìfáwọn yẹn ẹ jìnà tẹ́bọ̀ ẹ mọ́ lọ́kàn pọ̀rọ̀pẹ́ oyin bá bì wa shahadatu Allah ilaha illallah àfáàní tẹ́rí gbólóhùn ìjẹ́rìí pé kò sí táàmù jọ́sífún lódòdó àfọ́lọ́ọ̀bà nìkan ọlọ́ba ò ní ẹ́ al-ahadu tọ́bá ní al-ahad ó ní ẹyọ kan ní tí ò pé méjì ìbájú fún ọba mú wá ní wáhid àtúnlórí mi ẹgẹ́ jù àwọn eré nìkan ìdá lóga yẹn lẹ́fí mọ́ ní ahad inú fa Bilal bin Rabah radiyallahu anhu ìgbà tí Umayya ó ní
olówó Bilal olóra Bilal ẹgẹ́ ìgbà tí ma ṣe mistake Umayya gbà tó ń fìyà jẹ Bilal gbà tí Bilal gba Islam ó dìgbò bẹ̀rẹ̀ sí fìyà jẹ wá gbé òkúta tó lágbára òkúta ńlá ó gbé sórí ikùn rẹ̀ bí ṣe ń fìyà jẹ tó kẹlímà tí Bilal wí jáde lẹ́nu náà ní kíni ahad 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 ẹjẹ́ gbà bí kẹlímà ahad yẹn ni pé ẹyọ kan ni tí ò sí méjì rẹ̀ ẹyọ kan ni tí ò pé méjì ìbá tí wọ́n bá lò pé Allahu wahid tó kẹlímà wahid ó tún lè bí a tún lè rí nǹkan mi ẹgẹ́ gbà tí ó pé méjì àmúgbà tí mo wá ní ahad yẹn kò pé kò sí méjì rẹ̀ as-samad ọba àjírònú kan sabani as-samad oni as-sayyid al-maqsud fi qada' al-hawaij takun as-samad ni temboy as-sayyid al-maqsud fi qada' al-hawaij ini tuma as-samad asiwaju ọ̀gá àgbà ẹni tá máa ń dojúkọ níbi gbígbọ́ bùkátà ini as-samad ọba àjírònú kan alladhi lam yalid wa lam yulad ètò ṣe yí pé lam yalid kò bímọ wa lam yulad ń sì bí wa lam yakun lahu kufuwan ahadun kò dẹ̀ sí fún kò jẹ́ fún kufuwan akẹgbẹ́ kankan ò sí fọ́lọ́ ọba kò sí ẹnìkan tá a lè fi wé kò dẹ̀ sí aláfiwé kankan fọ́lọ̀ laysa kamithlihi shay'un burbuti wa huwa as-sami'u al-basir hadha huwa at-tawhid ilayhi at-tawhid alladhi nafa ash-shirku al-a'zam ètò lé ẹbọ tó tóbi wa alayhi lórí tawhid yìí nusibatil qibla na fi gbé kíbla kalẹ̀ na fi rí kíbla nusiba kí tó rí kamalẹ̀ na pẹ̀lẹ̀ annasbu rí nǹkan lórí tawhidi na fi rí kíbla ní kíbla tí wà ní ayẹrẹ ni lórí tawhidi ni wà bí i hukinati dima pẹ̀lú tawhidi yìí gan ní fi tààrẹ ẹ̀jẹ̀ kalẹ̀ gbogbo àwọn gazawat tánàbí já àtàwọn sahaba yẹn lórí kíni lórí tawhidi ni ìmìlógún Badari ni Uhudu ni Ahzabu ni Khandaki ni gbogbo àwọn ogun ni in tó bí ogun tawhidi ni lórí tawhidi ni pé ẹ má sí òsàmá Ọlọ́run nìkan ni kẹ́ máa jọ́sìn fún ẹ má kígbe wòlímà Ọlọ́run nìkan ni kẹ́ máa képe gbogbo ogun tó ṣẹlẹ̀ lórí tawhidi ni kìí ṣe torí ìrun kìí ṣe torí àwẹ̀ ẹgẹ́ gbọ́n gbogbo tí wọ́n dá títí pé wọ́n jagun torí pé ẹ má kírun mọ́ wọ́n jagun torí pé ìntánẹ́bí ń pèpè pé ẹ má ṣe mọ́ inú bí ogun gbogbo ẹgẹ́ dìbà rí wal amwal ọ̀pọ̀lọpọ̀ dúkìá ó lọ nítorí kíni nítorí tawhid wan fasalat darul iman min daril kufr tawhid yìí ìlú mú fásiláwà infasalat ìlú sí òpin yà ìlú sí àdáyàn rí ìyàtọ̀ ìlú imani àti ìlú kèfèrí tawhid yìí ni láti mọ̀ pé eléyìí ni ìlú mùsùlùmí eléyìí ni kíni ìlú àwọn kèfèrí tó di tawhid yìí ni ló mú òpin ìlú jámọ̀ pé ìlú kèfèrí ni ìlú mùsùlùmí ni tawhid yìí ni gbọ́dọ̀ la ilaha illallah ni وصحت به الملة pẹ̀lú tawhidi yìí òun gan ni milla islamu lọ́pẹ̀ ni milla ojú ọ̀nà ló fi lálàáfíà pẹ̀lú tawhidi ni wa qamat bihi sharia pẹ̀lú rẹ̀ gan ni sharia fi dúró wa takarat bihi diyana torí pẹ̀lú rẹ̀ gan ni ẹ̀ sí fi dúró sísìn istakarra pẹ̀lú tawhidi lẹ̀ sí fi dúró sísìn gbogbo ìgbà tí tawhidi bá ti kó lórí ayé kò sẹ́sìn mà bó kírun kò wúlò
bó gbà rẹ̀ kò wúlò bó yọ zakọ́ kò sàǹfààní fún ọ kó fi gbogbo rẹ̀ kírun kò sàǹfààní tí o bá ti ṣe tawhid pẹ̀lú tawhid gẹ́gẹ́ lẹ̀ sí fi dúró lẹ̀ sí fi rinlẹ̀ bẹ́ẹ̀ ni istaqarrat bihi diyana wa hadhihi risala afani eléyìí gan ni ìwé ìránṣẹ́ eléyìí ni risala tírà la fa pé risala o tírà gangan la fa pé risala ege duwan eléyìí wà ní risala allati as'alu Allah an yaj'alaha khalisatan liwajhihi al-karim como karim wala ni èyí tí mo ń bẹ̀lọ́n bá ní gbogbo ìgbà kọ́lọ̀ kó ṣe risala yìí kó ṣe ní kíni khalisatan in tó jẹ́ pé a ṣe ń torí tí ẹni ní khalis látara al-ikhlas kó jẹ́ pé akọ́ni a ṣe ni kó sí ní nǹkan tó jẹ́ pé a ṣe ń torí tí ẹ a ṣe ń torí ẹni kankan a ṣe ń torí kálẹ̀ bá rí ẹ̀yìn a ṣe ń torí kálẹ̀ bá rí ọlá kan lọ́dọ̀ ẹnìkan a ṣe ń torí kálẹ̀ nítorí tọ́lọ́ láti ṣe láti kọ́ wa an yanfa'a biha khalqahu mo sì ń bẹ́lọ́n kọ́lọ̀ kó ṣe rìsáàlà yìí ní tí ó fi sàǹfàní fáwọn ẹ̀dá rẹ̀ ṣẹ́wárí rìsáàlà yìí ní tí ń bẹ́nu rẹ̀ ní akọni fi bayani shay'in min tilka al-ma'ani nípa àlàyé nǹkankan nínú àwọn ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ kínú ìtumọ̀ la ilaha illallah fàfíà in bẹ nínú tírà yìí o nínú rìsáàlà yìí bi hawlillahi wa quwwatihi pẹ̀lú ọgbọ́n Ọlọ́run àti agbára rẹ̀ pẹ̀lú àánú Ọlọ́run àti agbára rẹ̀ in bẹ nínú tírà yìí o n ta ma kénu tírà yìí o bayanu ma'ana la ilaha illallah àlàyé ìtumọ̀ la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ọ̀pọ̀ wígbónà yìí lónìí kò mọ̀ túmọ̀ rẹ̀ ẹgẹ́ gbọ́n ẹlẹ́mì lè fàlàyé la 3 million ó lè fàlàyé la 5,000 láàrin ìṣẹ́jú mélòó kan ó ti fàtán àmọ́ túmọ̀ rẹ̀ wallahi kò gbọ́yé kò mọ̀ túmọ̀ rẹ̀ èyàn wí láìláìlá tán ní ìsìn báyìí ó sọ láìláìlá tán ní ìsìn báyìí á sì lọ ṣẹbọ èyàn wí láìláìlá gbogbo gbà yóò sì lọ chọ́ọ̀chì sọ́bọ̀ túmọ̀ láìláìlá báwọn alọ gbomi yìí èyàn wí láìláìlá yóò kọsẹ̀ yóò kígbe ṣéwù kàbí wọlé kàbí imáàmù kan tó wọ́n mọ̀ túmọ̀ láìláìlá rẹ̀ kò mọ̀ túmọ̀ rẹ̀ èyàn wí gbọ́dọ̀ la ilaha illallah adàlọ́ sí sáré ẹni rí yóò lọ́mọ tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ kéèrè ẹni rí tó fún mi lọ́mà kí sì wí láìláìlá látàrí kí ni àìmọ̀ ìtumọ̀ rẹ̀ ó kàn wí ní ìtumọ̀ rẹ̀ ò sí fún kò pọ́ túmọ̀ rẹ̀ yé ẹgẹ́ ti wá bí so insha Allah inú tíra yìí inú risala yìí a gbọ́ kí ni túmọ̀ la ilaha illallah a gbọ́ túmọ̀ rẹ̀ yìí dáadáa insha Allah ẹlẹ́kejì tá a sára inú tíra yìí wa bayanu shurutiha àti àlàyé nípa àwọn májẹ̀mú rẹ̀ la ilaha illallah ó láwọn rules and regulation ó láwọn májẹ̀mú tó yẹ pé tó o bá di àwọn májẹ̀mú rẹ̀ mú bó o wí dọ̀la kò lè ṣàǹfààní fún ọ kéèyàn wí dọ̀la kó wí igba lọ́nà gba kò lè wúlò fún yẹn kò lè láyìn lọ́wọ́jọ́ Ọlọ́run subhanahu wa ta'ala gbọ́dọ̀ tí yé kò tó wá mọ́ báwọn ẹlẹ́kẹta wa nawaqidiha àtàwọn ọ̀gá tí wọ́n ń ba la ilaha jẹ́ gẹ́gẹ́ bí wọn èyí ó mọ̀ wí la ilaha illallah àmọ́ àádẹ̀ tó ṣe nǹkan tó máa fi kíni tó máa bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe pé tí èèyàn bá sàrọ̀ látọ̀ nìsín tí nǹkan bá jáde lára rẹ̀ ìbára ọ̀la lẹ́nu tuntun nìsín nǹkan kan ló sàtẹ̀lẹ̀ àbíjọ́ fàdé ẹ̀kọ́ lọ́tọ́ àlá sí ni ó ní òní nǹkan kan bẹ tí ń bá lọ́la jẹ́ nù àbí bí nǹkan kan bẹ tí ń bá lọ́la jẹ́ tí ń bá àrùn jẹ́ tí ń bá àwẹ̀ jẹ́ tí ń bá zàká jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni la ilaha illallah náà ni tí ń bàjẹ́ àwọn láti máa wọn kan tí ń bẹ láàrín lánàá jẹ ọ̀pọ̀ òmọ́nù ni so àfáàní rìsáàlà yìí tíra yìí àwọn kan tí ń ba la ilaha illallah tí máa ń bàjẹ́ tí máa ń ba ìsìláàmù yẹn jẹ́nu gbogbo ẹ̀ lágbọ̀nù tíra yìí insha Allah
kódà àfà kò tó mọ lórí báyìí wà i'rabiha ok wà tarfi min fadailiha àti àwọn apá kan nínú àwọn láti bẹ fún la ilaha illallah kéde gbogbo ló mú àwọn apá kan rẹ̀ nínú àwọn ọlá daraja àjùlọ tí ń bẹ fún gbónú la ilaha illallah agbọ̀nù tíra insha Allah wà i'rabiha àti i'rabu rẹ̀ ẹ sì rọ́bì fún wa insha Allah ẹgẹ́ ti bá àti rọ́bù la ilaha illallah kí ni rọ́bù ẹ̀ lọ́dọ̀ àwọn afẹ́ ní náà agbọ̀ ìrọ́bù insha Allah afáàní àwọn kan ti bẹ ní táàmù sàlàyé inú tíra yìí ni ó túmọ̀ sí pé àgbọ̀rọ̀ sí kíni àgbọ̀rọ̀ sàlàyé mọ́mọ́ participate tíra yìí ó ti pàtàkì múrùkó ti yé kọ́lọ̀ kó kún wa lọ́wọ́ as'alullaha ta'ala mo ń bẹ náà ọba tó ga jùlọ bí asma'ihi mo ń fi àwọn orúkọ rẹ̀ alhusna àwọn kan tó rẹwà tó dáa mo fi ń bẹ wasifatihi almusla tabani almusla bí mana al'uliya àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ mo ń bẹ náà an yarzuqana al-ikhlas kó fi ikhlasi ṣe ọrẹ fún wa kó rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú ikhlas kó ṣe arziki ikhlas fún wa kó fún wa ní ikhlas fil qasdi wà níyà níbi èròǹgbà wa àtàníyàn wa ìtumọ̀ kan al-qasd àti wà níyà ma'na wahid wal ihsan fil qawli wal amal àti bẹ́ẹ̀ kó rọ̀ wá lọ́rọ̀ pẹ̀lú ìṣe dáadáa níbi gbogbo ń tàbà sọ jáde lẹ́nu wal amal àti ń tàbà ṣe nífẹ̀ẹ́ wa an yataqabbala minna bijudihi kó sì gba iṣẹ́ tá a ṣe ọ̀rọ̀ tó dá tá à ń sọ àti iṣẹ́ tá à ń ṣe kọ́lọ̀ kó gbà bijudihi pẹ̀lú ọrẹ rẹ̀ aljud ọrẹ wa karamihi àti àpọ́nlé rẹ̀ kó fi gba àwọn iṣẹ́ lọ́wọ́ wa wa huwa ala kulli shay'in qadir ọlọ́ọ̀ba lórí gbogbo nǹkan ó ní kàpálù rẹ̀ ọba tó ní kàpálù gbogbo nǹkan ni wa sallallahu ala nabiyyina muhammadin ìkẹ́rọ̀ àtọ̀rọ̀ kó mọ bá nàbí wa muhammad wa ala abuwaihi àti àwọn bàbá rẹ̀ méjì ni àwọn wọnú ibrahim àti ismail wa ala sa'iril anbiya wal mursalin àti àwọn ànábì Ọlọ́run bá àwọn òjíṣẹ́ yòókù ìkẹ́rọ̀ àtọ̀rọ̀ kó mọ bá gbogbo lápapọ̀ wal al àti àwọn ará ilé wọn gẹ́gẹ́ bí bábí wà sàhábì ajma'in àti gbogbo àwọn sàhábì ànábì kẹ́kẹ́ lápapọ̀ ìkẹ́lọ́ àtọ̀rọ̀ kó mọ̀ bá ogun lápapọ̀ wa sallama tasliman kathira so eléyìí ni wà á kó wa sallama taslima àlàáfíà tó pé ní àlàáfíà tó pọ̀ dáadáa kọ́nà kó fi jíǹkì gbogbo wọn lápapọ̀ wa akhiru da'awana ikan àdúà wa onin ká sọ pé kíni alhamdulillahi rabbil alamin pé ọpẹ́ ẹ̀yìn kó mọ jẹ́ títí Ọlọ́run ba woni e Olúwa gbogbo àgbáńlá ayé Olúwa gbogbo ẹ̀dá so eléyìí ni muqaddima Abu Abdullah Muhammad bin Sa'id ibn Raslan afa Allahu an wa an walidayhi burpotiye so ile te ka wonu titina bi ga do e taji na asini temini to bismillahir rahmanir rahim innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أفعل لي خطبة الحاجة فأول ما يجب على العباد ohun àkọ́kọ́ tí ń jẹ́ òfin tí ń jẹ́ dandan lórí àwọn ẹrú marifatul amri alladhi khalaqahumullahu la mímọ̀ al-amri tọ́lọ́run tí tó rẹ̀ dá wọn kí ẹrú kó mọ ìdí tó ń fi wà láyé gan kí ni purpose wà láyé mi gan ṣé kí wọ́n á jẹun ni kí wọ́n á mu kí wọ́n sùn kí wọ́n ti láyé kí ni digan tọ́nà fi ní kí mọ̀ bẹ́ láyé tó fi dá mi ẹrú láti mọ̀ eléyìí ni fọ́ọ̀sì tó yẹ kẹ́rú kọ́kọ́ mọ̀nà mọ̀rọ̀kọ́ tí yé khalaqahumullah wa akhadha alayhimul mithaqa bih tó jẹ́ pé pẹ̀lú kíní náà in tọ́lọ̀ bá ti tó rẹ̀ dá ẹrú ni pẹ̀lú kíní akhadha alayhimul mithaqa ló fi gba àdéhùn lọ́wọ́ wọn ẹjẹ́ jù àbí ìkíní nǹkan tó lọ́n tó rẹ̀ dẹ́rù ẹrú sàdéhùn fọ́lọ̀ bá pé tó ń bá wáyé òun ó ṣe kíní náà ọlọ́wọ́ gba àdéhùn náà tó kí ẹrú mọ́ kíní náà mọ́pọ́ sí yé wà bí wa arsala bihi rusulahu ilayhim tó sì fi kíní náà tó fi rán àwọn òjíṣẹ́ sọ́dọ̀ àwọn ẹrú náà kẹrù ọ̀rẹ́ láti mọ̀ kíní náà kí ni tí àwọn òjíṣẹ́ kí ni tọ́lọ̀ bá fún àwọn òjíṣẹ́ pé ká máa sí àlàyé rẹ̀ fún àwọn ẹrú láti mọ̀ kíní náà èdè ní fọ́ọ̀sì ẹrú láti dẹ́dẹ́ni kẹrù mọ̀ kíní yìí wa anzala bihi kutubahu alayhim tó sì tún sọ tírà kalẹ̀ torí rẹ̀ tó sọ tírà kalẹ̀ fún wọn torí rẹ̀ kẹrù mọ̀ kíní náà wàlẹ̀ ajìlì khuliqati dunya wal akhirah nítorí kíní náà gánà ti dá yàtọ̀ wọn ò dáyé torí ànábì kìí pé ayé wọ́n dáyé kìí pé wọ́n dá nítorí ànábì àti sọ ọ̀rọ̀ gbáà ní kó sọ pé torí náà ayé wọ́n dá nítorí ànábì ni àti sọ ọ̀rọ̀ gbáà ní ẹgẹ́ dùn àwọn ká sọ wípé wọn ò dá ayé nítorí ànábì èyí ò tọ́ka ló pé bóyá ayé pẹ̀lú àná Muhammad sallam torí pé gbogbo nǹkan tábà fi ti fáwọn Muhammad wọn láti jẹ́ pé tí ẹ̀rí wà fún ni èyí tí ò bá ti sẹ́rí fún agbọ́dọ̀ fi ti fáwọn Muhammad sallam àmọ́ láti ti fi yẹn pé àwọn alànífẹ́ àná Muhammad àwọn olùfẹ́ àná Muhammad irọ́ sí ni ẹgẹ́ ti bá wọn àmọ́ mú àwọn nǹkan tí ò nípìlẹ̀ wọn mọ̀ fi ti fáwọn Muhammad sallam gẹ́gẹ́ bí àwọn Nasara bó ṣe kọjá àlà níbi kíni ìnífẹ̀ẹ́ àbí yíyin Ànábì Isa alayhi salatu wassalam yíyin yẹn wá kọjá àlà pé wọ́n fi gbé kúrò nípò ẹrú pé kìí ṣe ẹrú ni yà ọmọ náà bá ní wọ́n tó wọ́n pé dẹ́rẹ́jà rẹ̀ gan kọjá ká sọ pé ẹrú ọlọ́ọ̀ ni pé ọmọ náà ni jàlè apá kan nú ẹ̀mí ọlọ́ọ̀ ni ruhu min pé yàní ẹ̀mí kan látọ̀rọ̀ náà wọ́n táwọn pé ká sọ pé ẹ̀mí kan gẹ̀rẹ̀ látọ̀rọ̀ náà bá ìgbà pa tó lé gẹ̀rẹ̀ níjà rẹ̀ òun gangan fúnra rẹ̀ ọlọ́ọ̀ ni kí ló sún ọ débi eléyìí alìgùlù fi madihi nabi sallallahu alaihi wasallam ìkọjáàlà irú ẹ̀rẹ́ ti sọ̀rọ̀ ní islam nìsí ara tó pé ya muhammadu kakula da ni àti kí má tó ya kàtà da ni ó gbé sí fọ́ ọlọ́ọ̀bọ̀ gbé fánà muhammad sallam òun sọ pé bóyá wọ̀lú ní kí a ní muhammad rárá nítorí sọ ìyẹn gbọ́ ni wọn ò dáyé torí ànábì gbogbo ayé kò sẹ́ni tó ní dẹ́rẹ́jà ní muhammad gbogbo ayé kò sí ọlọ́ọ̀bù ò sì tí ì dẹni tí ó máa ní dẹ́rẹ́jà tó ní muhammad kò sí ọlọ́ọ̀bù ò ní dá ó lè dá wà mọ́ kò ní dá ó tún ti sàdé òkú òní sí gẹ́gẹ́ bí báyìí so látàrí báyìí àwa ní fi ń tọrọ bò bá ti fánà bí ànábì ti fún ànábì ni la tatruni kama atrat an-nasara ibn Maryam ẹ má yìn mí kọjá àlà gẹ́gẹ́ bí àwọn nasara ṣe yìn ànábì Isa ọmọ Maryam
bó ti kọjá là innama ana abdu ẹrú ni mí faqulu abdullah wa rasuluhu tẹ́ bá fẹ́ pè mí ẹ sọ pé abdullah àbíkẹ́ ni rasulullah àbíkẹ́ ni nabiyallah wa ma ila dhalik. so ntọ́rọ̀ ń darí torí rẹ̀ ẹrú láti máa wal jannatu wan nar nítorí àmàrí tọ́rọ̀ fi dá ọmọ ènìyàn yìí torí rẹ̀ náà fi tẹ́kíní náà fi dá àlùjánnà àti náà torí rẹ̀ gẹ́rẹ́ fi dá àlùjánnà àti náà ẹrú láti máa kí náà dá àlùjánnà fún kí ni ìjọ fi dá iná wà bí haqqatil haqqa pẹ̀lú rẹ̀ gan ni òdodo fi jódodo kí ló dodo alikiyoma alhaqqatu malhaqqa wama adraka malhaqqa kini yoma kini késo ni ẹ̀tí bọ́ sínú súra mi alkọ́rí àníyàn ó ti yé ẹ̀ hàkùrá ní ìbátọ̀ so eléyìí ó ń bẹnu kí ni ismu yawmal qiyamah ó kọ̀ kan ní gbọ́nà alhaqqa yẹn ó kọ ìjọ gbọ́dọ̀ àìkúmọ̀ ń pè kẹ́bi alqari'a ó kọ ni ní àwọn kọ yawmal akhirah ẹgẹ́ dùn àbí tó pẹ̀lú ẹ̀ gan ni pẹ̀lú tọ́rọ̀ tuntun rẹ̀ dá ọmọ ènìyàn yìí ní lóbìnrin rẹ̀ wa waqa'atil waqi'a ẹni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ àlìkíọ́mọ̀ nù wa fi shanihi tunsabul mawazin pẹ̀lú rẹ̀ gan ni wọ́n fi gbé àwọn òṣùwọ̀n kalẹ̀ wọ́n òṣùwọ̀n ń bẹ tí wọ́n fi wọn iṣẹ́ ọmọ ènìyàn iṣẹ́ àwọn ẹrú ẹni tó sùn rẹ̀ bá tẹ̀wọ̀n dáadáa fi 'ishati radiya ẹni tí òṣùwọ̀n rẹ̀ bá tẹ fúyẹ́fúyẹ́ fa ummu hawiya ọlọ́kùn sọ àmì wàtàtọ́ yẹrù sùn pẹ̀lú kìíní yìí tọ́rọ̀ tó lè dọ́mọ ènìyàn yìí tàtọ́ yẹrù sùn wọ́n fi fún àwọn tíráka wọ́n fi fún tíráka wọ́n fi ìtàkùnù ṣàkáwà nínú rẹ̀ ní olórí bú ó ti ṣẹlẹ̀ wà sàádà àti olórí rẹ̀ wà álà asẹ́bìhí tó kọ́ samuel anwar lórí déédéé ó jù wọn bóyá bá ti gbá nǹkan yẹn mú kínú ìtọ́lọ̀ títò rẹ̀ dá ọmọ ènìyàn ta ní kọ́mì nìyó mọ̀ ní kínú bóyá bá ti dìímú sí bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ rẹ̀ ó sì sí kíni yóò sì pọ̀ sí. ومن لم يجعل الله له نورا فما له من نور gbogbo ẹni tọ́lọ̀ bò bá ti fi ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ìmọ́lẹ̀ olófẹ́ wà fún ma kò lè sí ìmọ́lẹ̀ fún ma bẹ́ẹ̀ bá ti di nǹkan yẹn mú bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ ó ṣe sí kíní ni ó ti wà fún sí bẹ́ẹ̀ lẹ́mí irú sì máa tàn ìmọ́lẹ̀ sí pọ̀rọ̀pọ̀tíyé so nẹ́kì fún náà so àti ìsọ̀ntọ́nà tirẹ̀ abákan mọ́rọ̀ wá ní dúmọ̀lẹ́ta ní báyìí inshallah next week a mọ̀ gbọ́tẹ̀ sílẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan nǹkan àkọ́kọ́ tó yẹ kẹ́rù mọ́ nìyẹn alámọ̀rì òbẹ̀rẹ̀ náà dọ̀ fún you have to know yìí sọ́nà kò kún wa lọ́wọ́ sẹ́kùn sí bèrè subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam